ẹ wá jẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí ẹ ti wá ẹ̀ka ti ètò ìdájọ́ náà ni bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ó máa ń ṣẹlẹ̀ bí ìjọba kan bá ti bọ́ bẹ́ẹ̀ wọ́n máa yọ àwọn orí adé kúrò nípò bẹ́ẹ̀ sì rèé wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ó ní lànà tí wọ́n fi ń fi àwọn ọba jẹ. jẹ nípínlẹ̀ lórí ẹ̀ Yorùbá. ẹbí wo la lè dirú ẹ̀ka ètò ìdájọ́ àbíjọba tí ń bẹ lóde yìí. ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ èmi ní ti jẹ̀bi irú ìjọba tó wà lóde yìí ẹ jẹ́ kí n sọ ìjọba tó wà lẹ́yìn ìjọba tó wà lẹ́yìn tí wọ́n gbé látẹ̀yìnwá tó ti pẹ́ tí wọ́n gbé traditional rulership wa tán gbé lé àbí láwọn bàbá wa sẹ́yìn ní orílẹ̀-èdè yìí tán gbé traditional rulership wa tán gbé lé ìjọba lọ́wọ́ àwọn náà kọ́kọ́ sẹ̀ tó bá yẹ pé traditional rulership tó yẹ kó dá wà lómìnira tán ní traditional council wọn tán dá wà lómìnira independently àárín ara wọn ni wọ́n ti máa ṣe eléyìí tí wọ́n fi Ṣàngó rán síra wọn eléyìí tí wọ́n fi Ògún bára wọn jà wọ́n mọ̀ bára wọn fà láàrin yẹn sọ̀rọ̀ eléyìí tí wọ́n sa Kùránì síra wọn eléyìí tí wọ́n fi Bíbélì ṣèkínní wọ́n mọ̀ fà láàrin ara wọn ká ní àfẹsọ ní traditional láti sọ bọ̀ nígbà tó wáyé kó wà lọ́wọ́ ìjọba yẹn àtijọba àti anybody agbọ́dọ̀ lè respect judiciary gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan. kábọ̀ fẹ́ ka ètò ìdájọ́. ó ṣe ní láàánú wípé àwọn gómìnà kan ó débẹ̀ ń wá sọ ju olóṣèlú irú tọ̀sán tẹ̀ ń sọ ń sìn ó yà mí lẹ́nu gan most of these cases ló wà ní court ìjọba ní láti rí wípé àwọn fi any case tó bá ti wà ní court kàn fi sílẹ̀ kí court process ní kàn sọ fáwọn family yẹn ẹ mọ̀ òwe kan ṣẹlẹ̀ náà nígbà tí nígbà tí Arẹ́gbẹ́ wà níjọba lọ́sùn àmọ́ àwọn ọba kan tó ṣe pé tí Arẹ́gbẹ́ wá ní kò ń wo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó fi ṣe struggle àti di gómìnà gbà yẹn bó ṣe ń débẹ̀ yẹ kó lé àwọn ọba yẹn dànù ni bọ́ ó ṣe kí ni olúkèwé kò wúrú táwọn ọba kò wúrú ó bọ̀ fáwọn orí adé nígbà tó yẹ tọ́lá débẹ̀ ìkankan ṣẹlẹ̀ ní ọba Ìkirè kọ́ ni ṣé Ìkirè ọgbọ̀n gan so ọba yẹn ti lo 30 years lórí oyè ọgbọ̀n ọdún Supreme Court dẹ̀ lé bíi 2 years ago ní Supreme Court lé ọba yẹn dànù Supreme Court láǹsọ yìí o lẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́nu pé tí Supreme Court bá lé ọba gan tí gómìnà state bá tí fọwọ́ sí tó bá ìfọwọ́sí ọba yẹn ò lè lọ tó ní kí ni tó láti ní pé ó wá appeal sí family tí wọ́n sọ pé àwọn ló kàn yẹn tó dáwọn yẹn jáde pé àwọn ló kàn ní time tí bàbá yẹn fi jẹ tó fi jẹ àwọn ló kàn gbà yẹn ó wá appeal sí wọn wípé after ilé wọ́n dẹ̀ ṣe gbèsè tí wọ́n tó everything ṣe ní ministry of local government and chieftaincy wọ́n fi gbogbo ẹ̀ sínú ìwé báyìí tí gbogbo wọn mọ̀ pé gbogbo wọn sí meeting now pé after ilé ẹ̀yin lẹ́ẹ̀ sí because tí wọ́n bá fi lè ṣe lélẹ̀ ó di ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin abẹ́lẹ̀ kẹta kó tuntun kàn wọ́n so bọ̀ after ẹ̀ tó wà ń bẹ̀ yìí o ẹ̀yin lẹ́ẹ̀ sí ọ̀rọ̀ bá ní ẹ má jẹ́ ká dà lúrú ìlú lè má rújú mọ́ irú yẹn ló yẹ kó so ó ṣe láàánú pé bíjọba ilé ṣe débẹ̀ ọkàn bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ọba on the platter of gbé pé wọn kì í ṣe wọn support wọn àbí pé kinní kan àbí pé àwọn kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ wọn lọ ń sọ̀rọ̀ fún wọn so èmi kàn fẹ́ rọ ìjọba tó wà níta nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n pe àrò àtọ̀dọ̀fínú wọn kan fi ọ̀rọ̀ ọba kan because ó tẹ tàbùkù lẹ Yorùbá kí gómìnà mọ̀ sọ pé ká ọlọ́pàá lọ take over palace. gómìnà tó lọ́dún mẹ́rin péré mi ò gbọ́ rí tó bá lọ ọdún mẹ́jọ tó bá lọ pátápátá ó wá lò pátápátá kí gómìnà mọ̀ sọ pé kí wọ́n lọ take over palace no matter who case tó bá ṣẹlẹ̀ nínú ìlú nípa ọ̀rọ̀ ọlọ́ba dé èyí tí gómìnà gbọ́dọ̀ sí ni pé láti jẹ́ kálàáfíà wà ọ̀dẹ́bà ẹ jẹ́ àwọn security wà ń bẹ̀ ẹ pè àwọn family ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kóòtù mọ́ ṣiṣẹ́ owó ẹ̀ kúrò ẹ wá lè mọ sọpọ́ọ̀tì ẹ tẹ bá ní interest nínú ní orí ọ̀rọ̀ kóòtù tẹ bá ní anyway láti sọ̀rọ̀ tẹ̀ ní court bọ́ jẹ́ kí court kó take process ẹ̀ ẹ bá wọ́n sí abùkù ní ká máa gbọ́ pé ẹnìkan di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ó ní káwọn ọlọ́pàá lọ take over palace nítorí kíni. tọ́ ọ̀dà